ẹ kú ilé gbogbo ẹ̀yin ará wa nù lé àtúntì dé o. Lotus Films and Record International wọ́kìlúmọ̀ agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà. Lẹ́yìn tí a ti wo ìbọ̀dọ̀ oko eré Lábò Òdìrè òun la fẹ́ wò yìí. Eégún ayélogún ìdìrè ọgbọ̀n ayé òní yé ni kídìrè ó má dé ni ọmọ alágbọ̀n yìí kú ọmọ alágbọ̀n yìí là ọmọ ayé gbiri ká ní odi abàtàtà oògùn pírímù lájà. Ẹ wá wò Òdìrè àkọ́kọ́ tí mo bá múlẹ̀ tí ò dání àyíká etí ọ̀gbọ́n ọmọ orò nídìrè. Tá a bá ń sọ̀rọ̀ eégún Lábò yìí látòrí bàbá àlùbẹ́ àgbà bàbá àlùbẹ́ kejì káwọ orí wa jẹ nímọ̀ rẹ̀ mi nígbàgbé bàbá wa Àmínú Àdé ayélogún bàbá Láti Ọ̀tà àwọn ẹ ti wà nílẹ̀ ẹbì kan káwọ orí wa jẹ nímọ̀ rẹ̀ o bàbá. Inú ìgà Ìdìrè tí Lábò Òdìrè ti ń jáde ibẹ̀ la wà yìí o. Ẹ̀rí pẹlẹmbẹ wò eégún ìlégún àkọ́kọ́ bá ti sọ nínú ìbọ̀dọ̀ oko. Eégún ìlégún àkọ́kọ́ tó máa ń kọ́kọ́ jáde lẹ́yìn tí a bá tí gbogbo eégún ti bọ̀dọ̀ oko. Ẹ̀rí àwọn àrà tí Lábò Òdìrè ò tí ì darí ẹ̀rí lẹ́nu. Eégún aláwàdà lẹ́ ń wò yìí bàbá táwà. Kábíyèsí ọba Ahmed Ẹlẹ́gbẹ́dá àti ìlú Ẹgbẹ́dá ọmọ ọlọ́ta odò ọmọ aródẹdẹ wọ́mi ọmọ làkàlàkà òṣè fìlàjà gbé kiri òṣè gbéjó. Ẹlẹ́gbẹ́dá ló ti ń náwó fún gbogbo àwọn ọmọlé àtìyàwó léyìí. Eégún ńlá máa wọlẹ̀ Lábò Òdìrè máa wọlẹ̀. Tẹ́ ẹ bá wo pákéjì bí àṣà olóyìnbó tán fún eégún Lábò Òdìrè yìí ẹ rí i pé ó kọjá àtàtẹ̀yìnwá. Rọ́ọ̀gì náà tẹ́ láti ilé láti ẹnu nà ilé tí Lábò Òdìrè tí ó ti jáde yìí. Ẹ wo aṣọ tó wà lára Lábò Òdìrè. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Lábò Òdìrè ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ kú àṣeyẹ o. Tá a bá ń sọ̀rọ̀ gbogbo àwọn ọmọ Lábò Òdìrè mi ò ní gbàgbé Bàdàbàràwó ológun dúdú. Àwọn ọmọ Lábò Òdìrè àwọn tó ń gbé eré Lábò Òdìrè yìí lárugẹ nìyẹn. Mo kí Bàdà lú Ọ̀tà bí ọba bòmí lórí. Mo kí yín kú ìnáwó ọdún eégún o. Ànífọdún eléyìí ṣàṣemọ o. A máa ṣọdún nígbà ni àṣẹ o. Lábò Òdìrè ló ti ń kọsẹ̀ nínú ìgà lójú orí bákan náà láti kọsẹ̀ láti àwọn ibi tó tọ́ àti tó yẹ. Òun ló ti ń kí àwọn ìyàwó àti gbogbo àwọn ọmọlé tó ń kí káàbọ̀ pé a máa kú ọdún. Lábò lẹ́yìn ọdún kẹfà àtúnfojú kàn ẹ́.
jẹ́jẹ́ ni wọ́n tẹ̀lé ló jẹ́ ṣé ń gbọ́ wọ́n lè kó ilé bóló ṣá máa tẹ̀ jẹ́jẹ́jẹ́ náà tẹ̀lé lọ́jẹ́ ilé ẹ̀rí pé aṣọ tí Lábo lò òun náà ni captain lò owó ni wọ́n ń dàbò Lábo yìí dẹ́rẹ́ àrùn lè ní níbi eré Lábo táwa yìí. gbogbo ojú orórì nínú ìgà Ìdìrè òun ni Lábo tí ń kọsẹ̀ yìí wọ́n ṣe ń ṣe láti gbà wáṣẹ̀ nìyẹn látàrí báyé. owó lẹ́rí tí wọ́n ná fún Lábo Ìdìrè yìí èrò ti kún gbogbo núùgà lẹ́ni Monday kódà gbogbo ta gbogbo kéde gbogbo gàsígà àdúgbò sádúgbò lèrò wà bíbà. Lábo ṣá máa tẹ̀ jẹ́jẹ́ lárẹwà ń rìn. orí rọ́ọ̀gì ní Lábo ló ti ń rìn yìí èyí ò ṣẹlẹ̀ rí ní ìlú Ọ̀tà. àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè gbogbo olóyè ọ̀jẹ̀ wọ́n wà ní ìkàlẹ̀ olóyè ọ̀jẹ̀ ọkùnrin ní Lábo ń forí balẹ̀ fún yìí. ẹ rí i pé bí ìṣàn ṣe lọ ní Lábo tẹ̀lé bẹ́ẹ̀ ni bọ́ ṣe ń ṣe náà nìyẹn. àwọn ìyá wa ní Lábo ń forí balẹ̀ fún yìí. eré ń bẹ lé ní àṣedòru ní ìjàlá gbọ́dọ̀ jà kò tẹ́ sọmọlúwà ẹ̀ bẹ́ẹ̀rin bá dọ̀wọ̀ wà lọ ìjà níbo kò sí. ìlú Ọ̀tà láwà níbi tá a ti ń ṣe ọdún egúngún. bàbá wa bàbá Afisu olórí nínú ìgà Ìdìrè akínyìn bàbá ẹ̀kọ́ àṣeyẹ o mọ́kí bàdà ti ìlú Ọ̀tà kábíyèsí alágbára ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀ kábíyèsí ọlọ́ta ti ìlú Ọ̀tà ọba onítẹ̀lé bákan náà mọ́kí bàbá kábíyèsí ẹlẹ́gbẹ́dá ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀ o gbogbo wọn ló wá síbi eré Lábo Ìdìrè. aṣọ lẹ̀ ń wò tó ti tẹ́lẹ̀ lóníranran níbi eré Lábo Ìdìrè yìí. Lábo Ìdìrè ló tún ti gbé aṣọ mi yìí idẹ ló gbélẹ̀ idẹ ló tún gbé Lábo aṣọ yìí pọ̀ jù. kábíyèsí ẹlẹ́gbẹ́dá mo kí yín ẹ kú àṣeyẹ ọmọ fàdéjù wọn ọmọ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ní tá a yanrùn kábíyèsí ẹlẹ́gbẹ́dá eégún ọ̀tútùn nílùú Ọ̀tà nìyẹn tí wọ́n dá ní agboolé wọn ní Ìyànrù
ọmọ Ẹ̀dìmádé Fadéjùwọ̀n ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ní tá a yanrùn Fadéjùwọ̀n lórúkọ eégún alágbádá yìí kábíyèsí ẹlẹ́gbẹ́dá ẹkú ìnáwó ọdún eégún ti ìlú Ọ̀tà. àyájọ́ ọjọ́ Fadéjùwọ̀n ó ń bọ̀ lọ́nà àjọ máa péjú ṣe ni àṣẹ Èdùmàrè. mo kí olóyè Sẹ́ríkí ti ilé tó kó ìlú Ọ̀tà kábíyèsí alágbára Odòdà mo kí yín bàbá. mo kí ọba Maruf Alàgbé Elégùṣì ti Ẹ̀gùṣì Ọ̀tà. lábò ló ti ń kí àwọn ìyá àgbọ̀jẹ̀. àwọn òyìnbó lẹ̀ ń wò ní ìkàlẹ̀ tán wáwéré lábòdìrè yìí ṣé mo sọ fún yín nínú ìbọ̀dọ̀ oko pé gbogbo ìlú láti Brazil, Canada, America, London gbogbo ọmọ Nàìjíríà tó wà lókè òkun pàápàá àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ ọmọ Yorùbá gbogbo ọ̀nà wálé. àwọn òyìnbó lẹ̀ ń wò yìí láti lè wá mú ìkan nínú èjì wọ́n á mú kan àbéjì àbí kẹta nínú àṣà wa láti lè mú lọ làwọn fi ń gbé tìlú wọn lárugẹ lọ́hùn. àwọn òyìnbó tẹ́ ń wò níkàlẹ̀ Brazil náà ti wá. lórí odò Lábòyè ẹ gbọ́ ewì lénìí ẹ gbọ́ ọ̀rọ̀ bákan náà ẹ gbọ́ àyájọ́ lóníranran ẹjá máa bá bọ̀ ẹni bá lọ ló bá kú. Lábò máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kúsádé olóbìrí ìpo oró ó ṣe má lù fóbìnrin àgbà tó bá lù mí apẹ́ àtórùgboko. wọ́n ní kẹ́ ẹ sún mẹ́yìn Lábò ti wà lórí red carpet red rug leléyìí orí ẹ̀ ló wà ló ti jókòó sórí odó ti pọ́n ẹ̀rí decoration bí àṣà olóyìnbó ẹ̀rí èrò a lè lonú ìgà àti bọ́ sí gbangba eré Lábò ti kọjá àtàtẹ̀yìnwá ìlú Ọ̀tà àti kú òmí tàwà lánàá àti ti upgrade bí àṣà olóyìnbó àti upgrade ayé digital láwà. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ wa Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà mo kí yín mo yìn yín ẹ kú ìnáwó àpótẹ́ ń tọwọ́ bọ̀ tẹ́ fi mówó tẹ́ fi ra dátà láti lè máa fi àwọn iṣẹ́ wa yìí àpò náà nígbẹ́. bákan náà èyí tẹ́ ń ra fọ́nrán fídíò mo kí yín o bí iṣẹ́ ṣe di social media tó yìí àwọn tó ṣe ra fídíò sí wọ́n rà akíyín ẹ kú ìnáwó. Lábòdìrè ló ti wà ní orí odó báyìí ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ pẹ̀lú eégún akéwì tó wà ń bẹ̀ tí ò tiẹ̀ ṣe é kà ó yá o.
Thank you.
lẹ́yìn ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn ọ̀fọ̀ lẹ́yìn ewì Lábòdìrè ló ti bọ́lẹ̀ láti orí odó báyìí. Nǹkan wà nílùú Ọ̀tà. Bí Lábòdìrè ṣe wà ní orí odó, àrí bàbá kábíyèsí ọlọ́ta ti ìlú Ọ̀tà tó lọ náà fún. Bákan náà kábíyèsí Ẹlẹ́gbẹ́dá, àrí ọba Onítèlè, bákan náà àrí Bàdàbàràwó ológun dúdú àti gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn náà ló fún lórí odó. Ó ti bọ́lẹ̀ báyìí. Àfísù Ayélogún Ìdìrí ọgbọ̀n nínú ọ̀rọ̀ tí àwọn eégún yìí sọ lórí odó mi ò ní gbàgbé. Ó ní ẹ má gbàgbé bàbá wa Àmínú Àdìgún Ayélogún, kò ṣeé gbàgbé. Kódà nínú àwọn iṣẹ́ tí bàbá ti ṣe tá a fi lè gbàgbé wọn làwọn rẹ́kọ̀dù àwọn orin wọn tó ti ṣe sílẹ̀ pẹ̀lú gbogbo iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe nínú ọ̀jẹ̀ yìí. Mo dẹ̀ pé àwọn ọlọ́jẹ̀ náà wọ́n ti padà fún wọn ní àmì ẹ̀yẹ léyìí tá a ti mú wá tó ti kọjá. Mo dúpẹ́ pé òkun o. Aṣọ yìí òun ló ti fẹ́ bẹ̀rẹ̀ yìí. Lábò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ọmọ ẹlẹ́bẹ̀ abìkókò nìdí, ọmọ ẹlẹ́bẹ̀ ọ̀lẹ kò lè jà. Ó bá mi lákìtọ̀ ó kó mi ṣán, ọ̀lẹ kò lè jà. Àwọn ìlù tí wọ́n ń lù láwọn àkókò yìí rè ṣẹ́rí pé kì í ṣọ̀lẹ. Ó ti gbé báṣọ ẹyẹ tí kì tó ó yí. Èrò yìí pọ̀ jù léni ọjọ́ Monday nílùú Ọ̀tà. Bẹ́ẹ̀ ni tọ̀tà rí. Lábò ló ń yíṣọ lọ yìí. Gbogbo àwọn àlejò àtàwọn èèyàn ńláńlá tó wá lábẹ́ kánópì gbogbo wọn ló ń yíṣọ fún. Ó yíṣọ fún àwọn ọba, ó yíṣọ fún àwọn ìjòyè. Lábò kábíyèsí alágbára ọwọ́ àmì tó ti yíṣọ yìí. Bákan náà bá dà gbogbo àwọn ọmọ Lábò, gbogbo àwọn ọba lẹ́ni tó tún náà fún Lábò yìí. Ẹlẹ́gbẹ́dá ẹ̀rímọ̀ye da ó bo Lábò. Gbogbo ẹ̀yin ọmọ ọba wọlé mo kí yín o, àkú ọdún àkú àṣeyẹ o. Tá a bá ní ká máa dárúkọ àwọn ọmọ Lábò wọ́n pọ̀ ọ̀pọ̀ tá a lè dárúkọ tán. Gbogbo yín ni mo kí, mi ò lólódì ẹnì kankan. Tajudeen Ayélogún mo kí yín o. Lábò lẹ́rí tí ó ti gbẹ̀yìn tó gbé aṣọ yìí. Ṣé ẹ rí àrà tó fi gbé aṣọ? Tájù Ayélogún mo kí yín, ẹ kú ọdún ẹ kú àṣeyẹ ọmọ Lábòdìrè. Ìṣẹ̀lẹ̀ ará Ògbómùkọ ọmọ Ṣíbá lówó ẹyọ dàdá ò lè jà. Dàdá ti lábúrò tó gbójú lọ́wọ́ o. Ẹlẹ́gbẹ́dá ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀. Kábíyèsí Onítèlè. Baálẹ̀ ọkọ ìlú Ìlísà Ẹgùsì ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀. Kábíyèsí Oníkọ̀tún ti Ọ̀tún Ọ̀tà ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀ o. Àwọn ọba aládé ni wọ́n ti dìde ń kàlẹ̀ yìí.
Bàbá Olùsọjọ́ Àjàlékè. A ó lékè, a ó lékè, ayé gbogbo. Àjàlékè. Àjòjú ọ̀rọ̀ lékè lọ́jọ́. Àjàlékè. Báràkì mo kí ẹ kí ẹ. Agbo Lábòdìrè la ṣì wà láti iléeṣẹ́ wa ń bí Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà fún àǹfààní gbogbo ẹ̀yàn olólùfẹ́ wa jẹ́sìnra fọ́nrán fídíò báyìí fídíò sì rí ìbọdọ̀ kó ti wà ń ta bákan náà Lábòdìrè tẹ̀wọ̀n yìí ó ti wà fún àgbéléwò báyìí bákan náà ẹ̀yàn olólùfẹ́ wa lórí YouTube ẹ lọ sórí YouTube channel wa Lutas TVC ẹ tẹ̀ sójú ẹ̀ kẹ́ ẹ ríran wò bákan náà lórí Facebook Lutas TVC Tàlàbí lórí Facebook bákan náà ni lórí Instagram Lutas TVC Tàlàbí ẹ tẹ̀ sójú ẹ̀ kẹ́ ẹ máa ríran wò ẹ lọ sórí TikTok Lutas TVC gbogbo àwọn kan nìyí ẹ máa gbàjá sí ọ̀dọ̀ wa ayé yín kò ní yẹlẹ̀ èrò lẹ́wọ̀n níbi eré Lábòdìrè yìí obìnrin tán ságbo Lábòdìrè lénìí láti bí ìjẹrin ìjẹta lèrò ti wọ̀lú Ọ̀tà wá lóbìnrin lọ́kùnrin ayéròfẹ́ arógun àṣọ ọ̀kàn mi ààrẹ ìrúwà mo kí ẹ kú kalẹ̀ ńbẹ̀ ojooru mo kí ẹ ìyàgbọ́n ti ìlú Ìdímù lẹ́kọ̀ọ́ lọ́hùn mo kí yín o ẹ ṣe ẹ kú àgbọ́dìde àti dé òkè èdè báyìí níbi tí eégún ti máa ń ṣeré ní ìlú Ọ̀tà àwégún alábala lẹ́rí tí wọ́n fẹsẹ̀ rájò lọ́lọ́ yìí Lábòdìrè ló ti dé òkèdè yìí lẹ́yìn tí eégún alábala yìí tó fẹsẹ̀ rájò Lábòdìrè ló ń jó yìí o. mo fi àsìkò yìí mo fi kí ẹ̀gbọ́n wa olóyè Kazeem olówó ìpéjò bọ́rí mo kí ẹ kú ìnáwó ọdún egúngún o àwọn ló gbà á lálejò níjọ́ eré lábò yìí wọ́n nára fún wa àdúpẹ́ o bákan náà gbogbo àwọn àlejò wa tí wọ́n wá tán wá bá Lutas ṣe ọdún nígbà ìbọdọ̀ oko láti ọjọ́ àìsàn àgan títí di ìbọdọ̀ oko gbogbo yín ni mo kí mi ò lólódì ẹnìkan látòrí aṣáájú ti ìlú Ojúòyè Abọ́rẹ̀ ti ìlú Mushin Òpé lójúòyè mo kí yín ẹ ṣé ẹ kú àdúrótì bàbá àbèjì ní ìlú Ọ̀tà lẹ́stéètì bákan náà ní ìgbàgbé bàbá Fadéṣèyí mo kí Jo Kempty
aláṣẹ transporter nìyẹn. Mi gbàgbé askari tó mòjé ọlọ́pàá nú wa mo kí ọmọjọlá ẹ ṣé ẹ kú àdúrótì. Lábòdìrè ló ti ń yí aṣọ báyìí. Mi gbàgbé ọ̀tún Ajagajígì. Lábòdìrè ló ń yíṣọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Báṣọ iṣẹ́ tíìkì tó ṣárí pé lábò ń yí. Ọ̀tún Ṣẹ́tẹ̀ Olúmọkíyín àti gbogbo àwọn tí wọ́n wá láti àdúgbò mi ní estate gbogbo yín mo kí mi ò lólódì ẹnìkan. Tá bá ń sọ̀rọ̀ nípa eégún Lábò Òdìrè tó ń ṣeré lọ́wọ́lọ́wọ́ yìí, mo kí Bàdà tí ló tó pọ̀ ìlú Ọ̀tà dáadáa. Ẹ kú ìnáwó iná ní tánwó yín o. Ẹ ti ṣọdún ìyẹ̀dún ṣẹ̀mí ìgbà ọdún kan ló máa jẹ́ o. Arúkọ àbùsí àṣà àbùsí láṣẹ Elédùmarè. Ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀. Ẹ wo èrò lẹ́ni Monday níbi eré Lábò Ìdìrè. Wọ́n ní àlọ́bọ̀ bàbá lẹ́yìn tí Lábò ti yíṣọ lóríṣiríṣi ó ti ń kọsẹ̀ níwájú àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin bákan náà níwájú àwọn ìyá àgbà ọ̀jẹ̀. Bẹ́ẹ̀ náà sọ fún pé àlọ́bọ̀ ṣe rí pé ó lọ ó bọ̀ àṣẹ àwọn tó nílé ayé ni. Lábò ló ti di alábala yìí. Lábò máa kú ewu náà kì í pàwòdì. Gbogbo ọmọ Ayélogún mo kí yín ẹ kú ewu náà kì í pàwòdì àwòdì ó kú ewu. Bàdà ẹ kú ewu náà kì í pàwòdì. Ẹjá gbọ́ lẹ́nu àwọn ìyá wa. Alágẹmọ ló ti jáde báyìí. Alágẹmọ ti Lábò. Gbogbo ọmọ Lábò tó bẹ nílé tó ń bẹ lájò gbogbo yín la kí o. Olóyè Tóyìn Badmus láti ìlú Amẹ́ríkà tó tún jẹ́ ọmọọba níkòró tó jọmọ Lábò Ìdìrè ọmọ Ayélogún Ìdìrè ọgbọ̀n. Mo kí yín o ẹ kú ìnáwó ọdún eégún ẹ kéré oko wálé o. Mo kí jagun ọ̀jẹ̀ tí ọba níkòró ń kọ́ mí ọlọ́pọ̀dà fún gbòòdù ọba níkòró. Mo kí yín. Tábìdí ní Ayélogún mo kí yín o. Jímọ̀ Ayélogún mi ò gbàgbé ẹ. Bẹ́ẹ̀ ni Abisu Ayélogún àti gbogbo ọmọ Ayélogún pátápátá gbogbo yín mo kí o.
ẹ kú àṣeyẹ aṣọdún yìí àtúnṣe mi pẹ̀láṣẹ Èdùmàrè.